I want to drop this note here that MUYIDEEN did not sign any letters from anybody, and this is the proof that I'm going to show to you now. Now, the signature that was signed, right, that was claimed to be signed by MUYIDEEN, right? I'll show it to you now, and I'm going to show you MUYIDEEN's signature. This is the signature that was signed, right? This is the signature that was signed, that is on the letter. You see, that's the signature. Now, I'm going to show you the signature. I'm going to show you MUYIDEEN's signature now, his handwriting, and I want you people to compare the two. I want you to compare both the handwriting, right? So, signature yi. Okay, compare. You can screenshot it and compare it. This is MUYIDEEN's handwriting. This is MUYIDEEN's handwriting. Share this handwriting MUYIDEEN. So, báwo ló ṣe wá papọ̀ mọ́? Báwo ni writing yẹn? Báwo ló ṣe papọ̀ mọ́ eléyìí? Ẹ wo handwriting yẹn síra wọn, ẹ wo. Handwriting MUYIDEEN lélẹ̀. Ẹ wo signature tán ló sign. Ẹ jọ̀ọ́, báwo ló ṣe papọ̀ mọ́ra wọn? Share this handwriting MUYIDEEN. Signature MUYIDEEN ló wà nsàlẹ̀ yẹn. Orúkọ ẹ̀ ló wà lókè yẹn, full name ẹ̀ ló wà lókè yẹn. Ṣé ti rí? Ṣé ti rí? Mo sọ pé máa táṣìírí wọn ṣe. Ẹ wo i yẹn, ẹ wo bó ṣe kọ i yẹn. Ẹ wo bó ṣe kọ i níbí báyìí. Ẹ wo signature yìí, ẹ wo i. Ṣé ti rí? Ṣé ti rí? Nǹkan tí mo kàn ní mo fẹ́ fi hàn yín nìyẹn. Ṣé I understand? Many of you, ẹ máa ń gọ̀, ẹ ti ń ṣe so many things because mo wò pé MUYIDEEN ò lè sọ mí di wèrè náà. MUYIDEEN ṣó sign letter. MUYIDEEN ló wò sign letter. MUYIDEEN ò sign letter. MUYIDEEN ò sign letter. MUYIDEEN ló wò sign letter. Oh yeah, where's your signature? I want your full name and your signature. And that was what she gave. You understand? If you bring it to me, bring your nonsense to me, I will give it back to you. Jẹ́ ká jọ maintain, ká jọ dí pẹ̀lú nǹkan tá ń ṣe. You understand? You bring your truth, I bring my truth. Or you bring your lie, I bring my truth. If I bring my lie, bring your truth. Level ta wà nìyẹn. If you tẹnu bá family mi, màá kó bòyá lájà ẹ̀ yánmayànma tó ní dúró wò tán. Do you understand? Kò sí ẹni tí ò ní story. Kò sí èèyàn tó wà tí ò ní story. Tó bá wá fi pé bóyá ìwọ kan wà níbì kan tó yẹ pé you can bully, you can't keep bullying people and intimidating people. Only àwọn èèyàn ò lè rí èmi intimidate o. You cannot. I dare you. You cannot intimidate me. Nobody can intimidate. Anybody can. Tí gbogbo yẹn bá ń sá kúrò lẹ́yìn MUYIDEEN. Èmi Olusola Yusuf, mo dúró tán pẹ̀lú MUYIDEEN. Wallahi tallahi suma billahi lazi ala. Mo dúró tán pẹ̀lú MUYIDEEN. Tí gbogbo yẹn bá ń sá, I don't mind. I don't need money. Below, I'm gonna be in this case. Tí gbogbo yẹn bá ń sá, mo dúró tán. Tí má dá sọ mi pé mo dúró tán. Mo dúró ni mo sọ fún yín, mi ò múra sílẹ̀ because I don't want to look stupid in the presence of my people. Tí ro bá lọ lógún ọdún, òdodo bá ẹsẹ̀kẹsẹ̀ báyìí lódodo máa lọ bá. Àwọn ọlọ́pàá ti gbàbọ̀dé. Wọ́n ti lọ ó ti jẹ́ ká mọ̀ wípé ibi tá fojú sí ọ̀nà ògbàbẹ̀, a dẹ̀ ti gbọ́, àṣírí wọn dẹ̀ ti tú. Gbogbo ẹni máa mú wá fún yín later. Do you understand? Justice for one is justice for all. Justice for one is any big Nigeria ṣe corrupt it o. Just see what is happening. Ẹ wo ọ̀rọ̀ Bobrisky. Kẹ́mi Olúnlọ́yọ̀, ọmọ former governor. Ẹgbẹ́ sẹ́wọ̀n. Ẹ remand ẹ̀ sí custody nínú prison. Ṣeun Kuti. Ẹ remand ẹ̀ sínú prison. And so many other people. Fún wọn ní VIP. Ẹ wá gbé ọmọ adófùrọ̀ kan. Ẹ wá fún ní power. That is our society. That is Nigeria for you. That is Nigeria for you. Nígbà tẹ́ bá rí nǹkan tí ò dá, ẹ máa pàtẹ́wọ́ fún. Àwọn kan tí ń jáde kò dá o. You want to bring Femi Falana down. You want to bring Femi Falana down. Femi Falana to compromise pẹ̀lú ọ̀rọ̀ kí lorúkọ Oromoni. What is the outcome of Oromoni case?
ṣé bí Fẹ́mi Fálànà ló handle ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tí Fẹ́mi Fálànà ṣe Fẹ́mi Fálànà ti ba ẹwọ ọ̀rọ̀ Wùmí sí ọ̀rọ̀ mọ́dra kí ni Fẹ́mi Fálànà ṣe ọ̀rọ̀ tí kí ló porúkọ ẹ̀ tó ṣe Timothy Adégòkè ó ṣe nítorí pé gbogbo Nàìjíríà against máa yẹn àti wípé máa yẹn ti ní problem pẹ̀lú wọn nífẹ̀ẹ́ ni don't play ẹ wọ̀rọ̀ Wùmí ìyàwó ẹ̀ ló kọ́kọ́ push síwájú ìgbà tó ṣe yàmàyàmà lòun take over at the end of the day ẹ wo gbogbo àṣírí tó ń tú jáde téèyàn bá wọ́n ní tí rọ́bà lọ ní 20 ọdún ni mo sọ lẹ́ẹ̀kan sí òdodo báyìí lẹ́sẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ báyìí lòdodo máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń fi pé tẹ́ ń bá òfin rọ́ tó wọ́n máa parọ́ fún yín tó yẹ pé máa easily bá irọ́ lórí social media I'm so sorry for you because nígbà tí kíní bá ṣẹlẹ̀ tó bá turn tí tébù bá turn tó bá kan family yín ojú á máa tì í láti pariwo síta torí ìwọ tí mo bá rí tó ti ń sọ̀rọ̀ rádaràda lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó wá di lọ́la tó wá títẹ́bù wá kan yí kan ẹ̀ tó wá fẹ́ máa sunkún egbére lórí bíbá yìí máa gbẹ́ǹkò máa fi àpòlàgì gbẹ́ǹkò lórí padà ní pé ńgbà tó ṣẹlẹ̀ sí lágbájá kí ni take ẹ̀ ìgbà tí irú kan bá ṣẹlẹ̀ sí sàmọ̀dò kí ni take ẹ̀ JD kí ni orúkọ ẹ̀ pásítọ̀ tó wà lamẹ́ríkà yẹn tó jẹ́ pé an inspirational kìíní pastor tó máa ń wá tí gbogbo àwọn èèyàn máa ń gbárí fún tó máa ń ṣe very big pastor ṣé bó náà mú pẹ̀lú dídì yẹn puff kí lorúkọ ẹ̀ ṣé bó náà mú yẹn tó ń dó fúrọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ẹ rí gbogbo yamayama tí wọ́n ń ṣe àwọn pastors nìyẹn tó yẹ pé gbogbo wa everybody the whole world ni wọ́n respect man yẹn look at what he's doing in his yard ẹ máa ń pàtẹ fún rádaràda Nàìjíríà ní rádaràda òṣì orí burúkú wà àárín Nigerians náà lòṣì pọ̀ sí. You buy these people, you respect these people, African people. Wake up. Wake up. When are you going to wake up in your life? Ìgbà wo lẹ fẹ́ jí? Gbogbo òṣì rádaràda tó ń ṣẹlẹ̀ láàrin àwọn pastors. Wọ́n tún gba testimony kan tí bàbá Adébóyè sọ tó ní building kan wọ́n lọ gbàdúrà kan lóòtẹ́ẹ̀lì kan wípé hòtẹ́ẹ̀lì yẹn wá ń ṣèkì àbí nǹkan kan wípé so wọ́n ní àwọn engineer wọ́n wá check ẹ̀ pé wọ́n ti hòtẹ́ẹ̀lì yẹn for 30 years pé òun wá tún wá lọ́gbà tó ń lọ fọ́dídé òun tún wá lọ visit ibẹ̀ yẹn òun wá lọ síbẹ̀ wọ́n á lè hand lórí hòtẹ́ẹ̀lì yẹn wọ́n ṣí hòtẹ́ẹ̀lì yẹn padà 6 months ẹ̀dẹ̀ ń pariwo àwọn kan dẹ̀ ń wòye mo ní ẹ lè gbọ́n mọ́ tí Jésù máa fi dé ìyẹn tí Jésù bá ń padà bọ̀ ẹ lè gbọ́n mọ́ ẹ lè gbọ́n mọ́ ẹ lè gbọ́n mọ́ ẹ máa sọ irọ́ lẹ máa ibi irọ́ ìdí irọ́ báyìí lẹ máa kó sí lẹ máa pọ̀ sí ìdí irọ́ lẹ máa pàtẹ́wọ́ bí ẹni tán ti ṣe pè fún bí aláfiṣe ẹ ní ọpọlọ kankan tẹ́ ẹ ń rò many of you Nigerians ẹ ní ọpọlọ kankan báyìí tẹ́ ẹ lò Nigerians kan Africa in general you cannot think ẹ tẹ́ lè ronú outside the box pé okay ṣé ilé àtẹlẹ ṣó jọra wọn you cannot wọ́n ti kọ́ ọpọlọ yín rọ wọ́n ti fi irọ́ burúkú irọ́ ńláńlá tí wọ́n pa fáwọn bàbá yín àwọn yẹn wọ́n ti wá pọ̀ sí yín lórí ó ti wá di mọ́líkì mọ́ yín lára ẹ wá rò níbi tí ayé tiẹ̀ wá dojúkọ nísìbáyé ẹ wá lè dá inú rò wípé ṣó possible kérí nǹkan báyìí ṣẹlẹ̀ ṣó possible sí nǹkan báyìí many of you àfi nǹkan tí wọ́n bá mú wá news bá mú wá fún yín wọ́n máa jubilate lórí irọ́ wọ́n á múrọ́ wọ́n á pọn léwé wá fún yín ẹ dẹ̀ máa gbà jẹ ẹ máa gbárọ́ jẹ ẹ lè ronú mo sọ nǹkan tó lé mi ní church fún yín I told you guys what the reason why tí mi ṣe lọ sí church mọ́ dọ́là kò sí wàásù tó lè gbé wá fún mi you can never see me mi ò lè step into the church bẹ́ẹ̀ ṣe náà wọ́n bẹ́ẹ̀ ẹ má invite me I will not go I have my reasons the same way tó ṣe lè rí mi lásàlátù I have my reasons bó ẹ̀yin ẹ máa wò pé wéèyàn lọ ṣe bọ́ lọ́n lẹ́ ń bá lọ́n bẹ̀ àníyàn yín pẹ̀tà àníyàn yín àti ibi tẹ́ ẹ lọ tí ò bá ti bá àdúrà yín ò lè gbà ń bẹ̀ ẹ gbàgbé bó ṣe ń ṣẹlẹ̀ you better stay in your bedroom and pray you stay in your room and pray and stop believing all these lies people tó yẹ pé àwọn tó yẹ pé ìkọ̀kọ̀ wọn ò dáa kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀ mind you bó kí ìkọ̀kọ̀ ẹ dúdú kó jóná kó wá máa bọ́ síta kó wá máa fi wá fún wọn wá
Stop it. We are not going to take it. We are not. If you do something wrong, what does it take you to apologize? I'm sorry. Sorry goes a very long way. I am sorry. A darkest part of his or her life. Yàtọ̀ sí bó bá gbaṣẹ́ pastor àbó bá gba anything tó bá jẹ́ àwọn prayer Obama ẹ wo gbogbo wọn yẹn tó má dá ní àwọn èèyàn wọn máa túraká now. You will not even believe they are holding a very important post in society. So kí ló dé táwọn máa ń gọ lẹ́yìn ìka kan ẹ wo onísìn báyìí now nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ signature tí mo bá Barrister sọ̀rọ̀ Barrister láti máa sọ fún mi wípé wọ́n fẹ́ fi space set up ni wọ́n fi ṣe fún Muyideen. Court bí báyìí court ẹ dáadáa pé set up òun ni wípé the court we believe the clerk tó mú lẹ́tà yẹn lọ wípé lóòótọ́ ẹni tí wọ́n lọ bá pọ̀ sign ẹ̀ but the handwriting or signature does not tally. Do you understand? Nígbà tí ọmọ yẹn sọ fún mi pé mọ́mì fọ́jírì ni mo ní fọ́jírì kí ló ń jẹ́ fọ́jírì kí ló mí bá fọ́jírì ṣé wọ́n mú lẹ́tà wá fún ẹni ṣé possible káwọn ilé lọ kán lọ sign letter on your behalf. Ó ní wọn mú lẹ́tà wá fún mo ní wọn mú lẹ́tà wá fún ẹ báwo mo ṣe ní kó yá kọ fún name ẹ kọ orúkọ ẹ kó kọ ní capital letter kó dẹ̀ sign signature sábẹ́ ó dẹ̀ wá wo mo gbé síra wọn kíni yóò jọra wọn náà so Barrister láti máa fún yé mi wípé court will believe their staff tó yẹ pé court ló ń gbé lọ fún náà lọ serve wípé they will believe their staff more than Muyideen, which means pé wọ́n máa wá lọ arrest Muyideen. Wọ́n máa believe àwọn ẹni tí wọ́n ránṣẹ́. We arrest ẹni tí ránṣẹ́ òdodo wọn débi tẹ́rán lọ. I think you people are getting me now. So they want just to make sure pé wọ́n arrest Muyideen because they want him to confess to the truth, to their lies. Wọ́n fẹ́ kó confess kó wá máa parọ́ mọ́ rẹ̀ wípé n tó ṣẹlẹ̀ n tó ń rí òrí bẹ́ẹ̀ mọ́. That's their plan. That is their plan. Àṣírí wọn ti tú. Because mi molisi tó ṣe fẹ́ máa fìyà jẹ boy yẹn lórí kíni. Why tẹ́ ṣe fẹ́ máa fìyà jẹ? Èyàn ló ń rí nǹkan, èyí sọ pé kó wá sọ pé òun ò rí. Nítorí nìyẹn, and that is the genesis of the problem. And you forgotten that the moment you pick Muyideen up, then you start another problem for Demola. Mo sọ fún yín. Mo ṣe pé mo dí àyín pé kẹ́ pick Muyideen up. Arrest Muyideen kẹ́ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀. That is going to be the beginning of the problem for Muyideen, fún Demola. Wallahi. This is not a threat. Back off whoever that is after Muyideen. Back off. If you don't want Demola in the mud. Back off Muyideen. Or else Demola is going to be in the serious mud. It's going to be in the mud. Mo sọ fún yín pé ó pọ̀ nlẹ̀ yẹ́yẹ́. And I'm not threatening anybody. I'm saying the fact. Ó pọ̀ nlẹ̀. I am saying the fact. Ó pọ̀ bí yanrìn òkun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó pọ̀ bí yanrìn òkun. Tẹ́ bá lè ja wèrè. Má sọ fún pé ìjà wèrè tó máa lù. Mo sọ wípé tẹ́ bá pé 1 million. Wàhálà máa ń rọ̀ nínú mi máa ń dùn tí bá rí wàhálà ni. Ẹ̀ṣẹ̀ yẹn tí bá rẹ̀ tó stubborn bí ti yín báyìí. Tẹ́ burú tẹ́ wicked báyìí. Gbogbo nǹkan tí mo ní láyé yìí ni màá fi bá yín jà. Ẹ lọ pé bẹ́ẹ̀ pé 1 million ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ pé 1 million. Back off. Ẹ yé ṣiṣẹ́ ibi nílà ni wọ́n. Ẹ yé fi ayé ni àwọn mẹ̀kúnnù. Ẹ yé fi ayé ni wọ́n lára. Ẹ yé oppress wọn. Ó ti pọ̀ jù. You oppressors. Ọlọ́run máa gbàgbà. Ọlọ́run máa dojú tí wọ́n máa dojú yín bolẹ̀. Ọlọ́run máa dojú gbogbo yín bolẹ̀. Oh, they were pathetic, but many of you are clapping for them. They are oppressed. They are all oppressors. You are clapping for them. Nítorí tó bá kàn yín, tó bá kàn family yín, Ọlọ́run jẹ́ kí n rẹ́ inú yín ìtàkẹ́ pariwo síta. Kó wá jẹ́ níwọ̀ tí mo mọ̀. Màá gbági mẹ́ lórí padà síbi tó ti ń bọ̀ ni. Màá nígbà tó ṣẹlẹ̀ sí lágbájá tá à ń sọ̀rọ̀. Ṣé bẹ́ẹ̀ lẹ́nu wá rùn ni? Ẹni ká gbẹnu sọ ẹni fẹ́ mú wálẹ̀ ní. Ẹni tó bá fẹ́ wálẹ̀ kó tètè jábọ́ sí kànga. Ẹni tó bá rí owó rẹ̀ ò bá dá tí ò dẹ̀ lè sọ sorry. Kó bá fẹ́ wálé kó jábọ́ sí kànga dànù kó forí gbá kó forí fọ́ who cares ìwọ tó bá kí àtọ́kí tọmọ nìkan bìí ẹ bàjẹ́
lórí pé o ṣe nǹkan tí ò dá wọ́n try láti cover it up but you don't care ẹni tó ṣe sí o mind káyé ẹ̀ bàjẹ́ kó kú dànù and you people are clapping for them. When they want to bring Falana down, are you people serious? Nigeria voice note tó wà ńta nísìn bá ẹ bá ra sọ fún Bobrisky kó mọ para rẹ̀ o Bobrisky mọ kú o all you can do is to change tó ra ti rí lẹ́tà tó kọ tó ló fẹ́ lọ para òun Bobrisky má para o àkọsí tó ta fẹ́ fi kú ẹ ṣe o ṣó ti yé ara wọn tó yẹ pa wọn ní depression tó ń heal o má kú o àwọn gbàdúrà kó kú o but o lè change the way go and change your way change your ways torí mo ti guri lẹ́tà tó pé the enemy have won the enemy má parẹ́ o àwọn ò fẹ́ kó kú o ṣó ti yẹ tó bá dẹ̀ fẹ́ pín nǹkan tó bá dẹ̀ fẹ́ fi pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn tó fẹ́ kú o fẹ́ kú dùn àwọn òbí ẹ̀ ìṣe ṣe mo o ti change o ti gé okó ẹ̀ o ti gé kúrò ńbẹ̀ okó ẹ̀ sì wà ńbẹ̀ all you need to do lọ ṣe lọ yọ fùrọ̀ burúkú tó gbé sí di yẹn àti rọ́bà tó kó sọ́mú yẹn kó padà lọ yọ kó di Idris padà Idris làwa fẹ́ rí àwọn ò fẹ́ rí Bobrisky àwọn ò fẹ́ rí Bobrisky so lọ jí fùrọ̀ ẹ thank God o ti ní fame àwọn èèyàn ti mọ̀ ẹ́ so lọ wàá dẹ̀ fi yẹn wàá fi advocate àbúrò ṣe máa pè wàá fi kí lè máa pè wàá fi campaign fáwọn ọmọ young ones àwọn tó jẹ́ káwọn náà ti copy tiẹ̀ táwọn náà ti fẹ́ di Bobrisky bíi titi ẹ̀ wàá sọ fún pé kò pay aṣẹ́wó no be good work aṣẹ́wó no pay so that àwọn náà lè lọ change gbogbo àwọn tó ti wò pé Idris ó ti di Bobrisky ó make owó kódà ó mọ àwọn èèyàn ó ṣe kinní kan wàá lè sọ fún pé kò pay pé ẹ̀sìn ló bá dé so you will able to wàá inspire wọn pẹ̀lú story ayé ẹ̀ má parẹ́ o má dórun paráàlú o torí àmọ́ bóyá ṣọ́ọ̀ṣì wọn gbé ẹ lọ bí mọ́sìkì wọn gbé ẹ lọ ni so má dórun paráàlú o má lọ parẹ́ o torí àti rí lẹ́tà tó kọ pé ló fẹ́ parẹ́ o má parẹ́ o kò tí ì tó bẹ́ẹ̀ change ni o yípadà change your behaviour change for good don't kill yourself o ẹ bá ń sọ fún Bobrisky o bọ̀bọ̀ tó risky o ìyá Èkó mommy of Lagos don't kill yourself o má parẹ́ o ṣó ti yé àfàgò kẹ́yìn àparò lọ́rọ̀ rẹ o ohun ojú wa lójú rí fake life sọnù sister mi ó ní fake life ẹ lè sọ pé àwọn adẹ̀fẹ́ mọ godfather yẹn jẹ́ bá wa expose àwọn godfather olórí burúkú àwọn olòṣì tó ń da Nàìjíríà rú tó láwọn godfather wọn náà ń da Nàìjíríà rú olórí burúkú wọn ṣe rádaràda wọn òfin òmù wọn máa fọlọ́pàá threatening wọn máa fẹ́ wọn threatening àwọn èèyàn òṣìṣkò ẹ bá wa expose Kẹ́mi Olúnlọ́yọ̀ ó tiẹ̀ láti kanra mọ́ wọn ni àti Fẹ́mi Kútì àti Ṣeun Kútì àwọn méjèèjì yẹn wọ́n máa kanra mọ́ yàrá yà yín ìgbà tẹ́ gbé Naira Marley ẹ̀wọ̀n lẹ́gbẹ́ lọ ẹgbẹ́ Fẹ́mi Ṣeun Kútì ẹ̀wọ̀n lẹ́gbẹ́ lọ ẹgbẹ́ Kẹ́mi Olúnlọ́yọ̀ ẹ̀wọ̀n lẹ́gbẹ́ lọ obìnrin ẹ̀ tí ẹ̀wọ̀n pọ́bìnrin ni ẹ wò pé obìnrin ni Kẹ́mi Olúnlọ́yọ̀ ẹ̀wọ̀n lẹ́gbẹ́ lọ ẹ̀wọ̀n ó lò 6 months you are transferring her from one prison to another ẹ mọ̀ pọ́bìnrin ni ẹ wá mú Idris ẹ wá lọ gba apartment fún ẹ lọ gba Fẹ́mi Láfálànà lọ gba 15 million naira prison officer correctional officer ìyẹn gba 3 million fún apartment tí wọ́n lọ jí bọ́ọ̀bù sí kí wọ́n lè fún confusion wọ́n ṣe síbẹ̀ who is the godfather olórí burúkú olòṣì tó ń da Nàìjíríà rú gbogbo ẹ̀yin godmother olórí ibú Ọlọ́run ní fire fún yín ẹ̀ ní jèrè ẹ̀yin godmother òfò tẹ́ ń support yòṣì nílùú wa Ọlọ́run ní fún yín nísìnyí ẹ̀ púpọ̀ ẹ máa ṣẹ̀sìn last ní ajá ló máa jòkú yín àtẹ̀yin godfather olórí burúkú àtẹ̀yin godchildren ni òfò ẹ̀ ní nísìnyí bẹ́ẹ̀ ṣe fàyè ní wà lára Nàìjíríà yẹn Ọlọ́run ní jí ẹ nísìnyí Ọlọ́run ní kọ ìsinmi fún ọkàn yín gbogbo ẹ̀yin tẹ́ ní Nàìjíríà lára tẹ́ ń da Nàìjíríà rú tẹ́ jẹ́ kí àwọn ṣiṣẹ́ ẹ jẹ́ kán dàbí ọ̀lẹ ẹ jẹ́ kọ́ lọ́mọ rọ́mọ tọ́ pẹ̀lú orí burúkú tẹ́ ń ṣe ẹ jẹ́ káwọn tó bímọ ẹ jẹ́ kán jèrè àwọn ọmọ wọn ẹ jẹ́ kán rọ́mọ wọn tọ́ because gbogbo òṣì orí burúkú yìí tẹ́ ń ṣe lẹ́ máa rọ́mọ mi tó máa ní òun fẹ́ ṣe politician òun fẹ́ ṣe yahoo boy òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwo nítorí pé orí burúkú tẹ́ ń ṣe fún àwọn ọmọ àwọn kéékèèké òun ni
irú ẹ̀ náà lélẹ̀ tó ṣẹlẹ̀ yìí gbogbo àwọn tó wà nílùú òyìnbó tí wọ́n mọ òfin àwọn náà tún support orí burúkú Nàìjíríà. Àwọn náà tún support orí burúkú ní Nàìjíríà. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ wọn rówó náà wọn ro oúnjẹ jẹ ibi ń pa àwọn èèyàn. Ẹ lọ ná owó nàkúnà. Ẹ mú Nàìjíríà ẹ ń ta Nàìjíríà fún China díẹ̀díẹ̀. Ẹ mú owó rẹ̀ fi ṣorí burúkú tún fi ní wá lára nílùú Nàìjíríà. Ọlọ́run ní pín sinmi fọ́kàn yín. Gbogbo yín pátápátá. Gbogbo ẹ̀yin godfather orí burúkú àti godmothers tẹ́ wà ńbẹ̀. Àṣírí yín máa tú ni ẹ máa ṣẹ̀sín kẹ́yìn ayé yín ni. Wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé ẹ̀yin lẹ lọ ra pààtì. Ẹ̀yin lẹ lọ ra pààtì àwọn ọmọ tí wọ́n jí wọ́n á yọ organs àwọn ọmọ ọlọ́mọ wọ́n á yọ fún yín. Ẹ wo Ìkẹ́rẹ́màdù tí gbogbo wọn olórí burúkú tó ń sáwá sí ìlú tó wà lò gbogbo yín lẹ máa ṣẹ̀sín. Ọlọ́run máa fi yín ṣe ẹ̀sín ni ẹ̀sín gidi lẹ máa ṣe. Tẹ́ ẹ bá rẹ̀ ṣiṣẹ́ Nàìjíríà tágbọ̀wọ́ pa yín níjọ́ tẹ́ bá dé ìlú òyìnbó pa ìjọ́ yẹn ìyá yín máa bẹ̀rẹ̀. Ẹ máa ṣe ẹ̀sín. Ọlọ́run ẹ̀sín awóró lẹ máa ṣe tọmọtọmọ. Ẹ̀yin olórí burúkú olóṣì àti gbogbo ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ti bá politician jẹ tẹ́ ti bá politician mu tẹ́ wá sákò Nàìjíríà tẹ́yin náà wá tún support orí burúkú ní Nàìjíríà. Ẹ̀yin politicians ẹ̀yin òbò politicians òbò àbànà àṣàmàpá ṣíọ olóòórùn àwọn olóòórùn olóbò town council àwọn kárí ilé àwọn anímàṣàwọn túlétúlé olóbò túlétúlé olóbò òṣì àwọn wèrè ẹni nẹ́sẹ̀mẹ́ àwa wí ẹni pé kémi Olúṣọlá kémi fòkè ní ìṣó Ọlọ́run ní bá ń fìdí fún yín Ọlọ́run ní bá ń pínre kan yín ẹ ṣí èrè àwọn èmi ò ń dọwọ́ bó òṣì lórí ẹ̀yin lẹ́ ń dọwọ́ bó rádaràdá tó bá ṣe orí burúkú máa ṣí ẹni tó bá gbọ́ orí burúkú máa ṣí ẹ tọmọtọmọ ni. Àwa wíta ìwé ẹni lọ́tọ́ kìíní kẹfà máa kìlẹ̀ mí èmi ọmọ Balógun dòdó ńlá wà èmi ọmọ Sòkòlò ọ̀rọ̀ kó lè gbóò nílò ọmọ jógóró akadẹ wúṣọ èmi ọmọ iná ń jó ògiri òṣà èmi ẹ tú dànù o ẹ má fojú jọ́ọ̀jì mi o mo sọ fún yín pé tẹ bá fẹ́ posh side ó wà religion side ó wà ṣó ti yé tẹ bá fẹ́ kájọ pọtí wèrè fúnra wa ó pọ̀ lé yẹyẹ wàhálà kò sára tí ó sì lọ́wọ́ mi. Ẹ jẹ́ ká ṣe kí ni o ká já sábà ẹkùn kẹ́kùn sábà já ká ṣe kí ni o ká respect ara wa bọ̀ tó bá lórí ẹ burú máa bọ̀ wá fún wa lé fún ẹ bó ṣe orí burúkú so MUYIDEEN ò sign letter mo ti fi signature wọ̀nyí o MUYIDEEN ò sign letter o so mo wà lẹ́ o àwọn tó ń dì mí lọ́wọ́ mú náà ń dì mí lọ́wọ́ mú o wàláì wọ́n gbá lórí mi bàjẹ́bàjẹ́ so má fi pè bóyá kí ni o ṣó ti yẹ olóòtú ń bọ̀ báyìí mo ti wà 10 steps ahead of you 10 steps ahead of you mi ò kàn ń jà mi ò kàn ń ṣàdédé jà I've been 10 steps ahead of you mo ti mọ bí tó ń lọ mo ti lọ dúró díẹ̀ wọ́n báwo.